الحمد لله الحمد لله الذي أمات وأحيا وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن والاه وبعد سبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فاللهم علمنا ما ينفعنا وبارك لنا فيما علمتنا وزدنا علما وبعد السلام عليكم ورحمة الله وبركاته. Apadanya ini ayalal berkai tati masalah ifurawa ni kwa kanina esi Allah abiyana mobawa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù ó ti ṣe fi dáadáa rẹ̀ kó ajọ́ ń bè kó má fàyè dà tó wá ká. àsìkò dúpẹ́ fún àwọn elétò lórí bẹ́ẹ̀ntì ṣètò tọ́nà wọn bá ń fún yín tó àìní máa tó mà ọlọ́run ní fi ṣàdánwò fún yín. bẹ̀rẹ̀ látòrí bàbá imam gbogbo mainland gbogbo èèyàn ti ń sọ dáadáa nípa wọn ọlọ́run ò ní dékẹ́ máa àpàdà sí ibú ètò ti dá nínú ọ̀rọ̀ yín ọlọ́run ò ní bàjẹ́ ètò kù díẹ̀ káàtó ọlọ́run bá wa tún ṣe lẹ́yìn wá gbọ́n ẹ̀rí ikú nǹkan kan ní tó ṣe é pé ń bọ̀ kò sì sí tàbí ṣùgbọ́n tó ní kálukú ó dé nígbà tí àsìkò rẹ̀ bá tó ikú tẹ́ rí yẹn iná ló pa àwọn ẹni ìṣáájú táwọn òfin rí wọn òun náà ni ó sì kó àwa náà lọ táwọn tí ó di lẹ́yìn tiwa náà òfin ní rí wa. tabaraka dhul ula wal kibriya tafarrada bil jalali wa bil baqa'i wa sawwa al mawta bayna al khalqi turra fakulluhum raha'in lil fana'i wa dunyana wa in milna ilayha وطال بها المتاع إلى انقضاء ألا إن الركون على غرور إلى دار الفناء من العناء فقاطنها سريع الضعن عنها وإن كان الحريص على التواء وسباس كوين يعيد أقد كروني بلجو كناني لن يبق من ملك كلا ولا ملك ولا نبي يعيش دائما أبدا ọba kan ní máa bẹ láéláé màláìkà kan gan òsì ní ṣẹ́kù títí láéláé kódà kò sànàbí kan tí ọmọ ẹgbẹ́ gbére kése oníkálukú ọlọ náà ní tó bá di ní ọjọ́ kan eléyìí túmọ̀ sí pé kò sí tàbí ṣùgbọ́n ipa kú náà ni èèyàn kan sọ bẹ́ẹ̀ nìkan nígbà tí áwọ̀ pa wọn pọ̀ ó ló eléyìí khabar lásán ni ó kù. وهو خبر صادق على المتكلم كما هو صادق على المخاطب. تنقل صحيح يوسس وتوصل يوسس نتوم باصرنا. تركي الله بلدعوة ولكل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. مسلمك أيافك يتقوا kò sí ẹ̀mí náà ìyẹn ní tó máa sọ̀gbọ̀n àìkú fún yẹn gan àmì kó náà ti gbà kó wọn kù ní nítorí pé tó o bá gbà kó kí ló ń sọ̀gbọ̀n àìkú sí gan náà rí. bákan náà ọlọ́wọ́n ẹ̀bùn ẹlẹ́dàá wọn kullu shay'in halikun illa wajha gbogbo nǹkan pátá korongodo ní ọ̀parun àyàfi ojú ọlọ́wọ́n ẹ̀bùn ẹlẹ́dàá wa nìkan. kullu man 'alayha fan wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram gbogbo ẹni tí ń bẹ lókè pẹ̀ pátá òun náà ni wọn parun tí wọn tàn àyàfi ojú ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá rẹ̀ nìkan ni ó ṣẹ́kù. ọlọ́run bá tó sọ fún wa nínú Suratul Jumu'ah ẹ̀rí kí tó máa sọ ike ikú ń bẹ ládùúgbò kan ọ̀dájú pé gbogbo ẹni tó wà ní ọ̀nà àtijáde ní ọmọ wa ẹni tí ò tí ì wọ́ bẹ̀ kò ní í débẹ̀ nítorí pé kò sẹ́ni tó fẹ́ kú
àti màgbáàlì rálìjẹ́ náà wọ̀ ṣáájú kó tó di páàkù ṣùgbọ́n ta ni tó fẹ́ kú nínú wa kọ́ náwó sókè a sì ti mọ̀ pé àlùjánnà fiha ma la 'aynun ra'at wala udhunun sami'at wala khatara 'ala qalbi bashar ǹjẹ́ tí ọ̀gbọ́rí mẹ́mẹ́ ní dáadáa ohun tójú òrírí mẹ́mẹ́ ní dáadáa ǹjẹ́ òtí ẹ̀rú wúyẹ́rí lọ́kàn ẹnìkan ní dáadáa ń bẹ ní àlùjánnà ṣùgbọ́n wọn ní ta ló fẹ́ kú kọ́ wà àlùjánnà ní ìsìn ntọ́jáde ní kó ní kálukú kò sẹ́ni tí ọ̀nà wọ̀ torí ẹ̀ à ń sá fún kú ni ṣùgbọ́n bá ti ṣe ń sá fún ọlọ́run fi yé wa yé pé ẹ̀ rí sá fún o ẹ̀ pàdé rẹ̀ wájú bí ìgbà tó ṣe kó dúró wájú à ń sá lọ bá ní qul inna al-mawta alladhi tafirruna minhu fa innahu mulaqikum thumma turadduna ila 'alimi al-ghaybi wash-shahadati fayunabbi'ukum bima kuntum ta'malun bí yé wọn ìgbé ikú tẹ̀ ń sá fún yọ pàdé yín wájú o ikú tẹ̀ ń sá fún yọ pàdé yín níwájú lẹ́yìn náà nígbà tí kò bá pa yín tán á dá yín padà sọ́dọ̀ ọlọ́run ọba arínúróde ọba tó ṣe kébó ṣe máa ìkọ̀kọ̀ wa náà lọ́mọ gbangba wa yóò sì fún wa ní ìròyìn nípa tá a gbélé ayé ṣe. ikú ń bọ̀ kò sí tàbí ṣùgbọ́n sọ́wọ́ tó nígbà tá a ti mọ̀ pé ikú ń bọ̀ ká sọ yìí pé a fẹ́ mọjọ́ tí ikú wa gan bọ̀ rárá eléyìí ń bẹ nínú nǹkan tá a fi gbọ́dọ̀ palẹ̀ mọ́dé kú lórí pé kò sẹ́ni tó mọ̀gbà tí tó ń bọ̀ kò sẹ́ni tó mọ̀gbà tí tó ń bọ̀. وكم من صحيح مات من غير علة وكم من سقيم عاش حينا من الدهر أي ميان تسكي أبد مرار لكوكو تسجيك أكلا يجب سارك أي ميالارك ẹni tó ṣe gbé ọlọ́kùnrin à ń pé bóni ní bọ́lá ni ó ṣe é ṣe kó kú lónìí bí ọba sì kú lónìí ó lè kú lọ́la tẹ́ẹ̀tì ìgbọ́ pé wọ́n kú tẹ́ẹ̀tì ìgbọ́ pé wọ́n kú ló sì jẹ́ kó ní ó tún wá sẹ́mi báwọn ọdún gbọ́ ọ̀rọ̀ mi títọ́ náà ọba ti pààyàn kò sẹ́ni tó ń bí da tó lè kóyàn kó lókè pẹ̀ àsìkò tó náà ní ìpele yàn kú torí ẹ̀ oníkálukú wa kú kọ́ wá tó láti sọ pé gbàdá tí mo pa kú yẹn we want to know the actual date actual date báwo innaka mayyit wà á kú náà ni ọ̀rọ̀ déètì ọ̀sẹ̀lẹ̀ torí pé gbàtí kú ọba di òjijì náà ni wọ́n palẹ̀ yẹn ma nígbà tí sàhábà kan tó wá sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wa sallam tó ń bẹ̀rẹ̀ pé mẹ́ta sáà ìgbà òní pé ní al-qiyāmah kan ó di èyí ṣe pé gbà òní ó di lọ́jà mādhā a'dadta laha kí ló palẹ̀ sì di ìjọ pé ní al-qiyāmah wa hakadhalika al-mawt bẹ́ẹ̀ náà ní kújàmá èsì pé ìgbà òní mo akú èyí sì ń lọ́jà kí ló á ṣe kalẹ̀ dé kú torí pé gbàtí kú ọba dé kò ní nótìsì rẹ̀ torí ẹ̀ ó yẹ kí gbogbo ó ti palẹ̀ mọ́ dé kú o. النبي صلى الله عليه وسلم في صفوانين حديث ولأكثر من ذكر هادم اللذات الموت أما سيرتي ألواد أواد إن كما هو توني سما ونالكو أما سيرتي للوكو أما سيبقى نبقى أما جوكانين وانجو من تراجع wípé ìgbò òwúrọ̀ láwà ẹnìkan gbọ́dọ̀ bá wa sọ̀rọ̀ kú ní ìsìn nígbà tá a bá parí ìgbò òwúrọ̀ tán a tún wá ló bọ̀ sán ìgbà alẹ́ gan-an ònà tún gún irọ́ lásán èèyàn ń tara rẹ jẹ èèyàn gbọ́dọ̀ palẹ̀ mọ́dé kú torí pé kò sígbà tí ó lè wá nǹkan lọ́ba yẹn lẹ́rù torí Ànábì sallallahu alaihi wa sallam ẹ má gbàgbé láti máa ṣèrántí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ hadithi ọjọ́ hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ imaamu Ahmed àti àwọn ashabu sunan al-arba'a àwọn ni wọ́n gbé jáde ó sì jáde tó fẹsẹ̀ rinlẹ̀ Ibn Hibban Abu Abdillah al-Hakim al-Sheikh al-Albani gbogbo wọn sọ kó fẹsẹ̀ rinlẹ̀. ǹjẹ́ tá a máa wá ń sáré nígbà tá a ti mọ̀ páàkù tá a lè ti torí pa ti mọ̀ páàkù ká má wo oògùn sí ti máa ń ṣe wá ká má lóògùn sí àárẹ̀ ti máa ń ṣe wá ká wá sọ pé àwọn abọ́lù wọn bá dúró pàápàá jùlọ ní ìgbà tí púpọ̀ nínú àwọn èèyàn nísìn wọ́n ń ka hadithi kan wọn ọ̀gbọ́ yìí hadithi yẹn òun náà ni hadithi tó sọ nípa ar-ruqya hadithi tó sọ nípa ar-ruqya yìí ó sọ nípa pé àwọn èèyàn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin kan wà tó ṣe pé wọ́n wà àlùjánnà nínú ìjọ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam min ghayri hisabin wala adab láì jẹ́ pé wọ́n jìyà láì jẹ́ pé wọ́n sì ṣèṣirò fún wa. àwọn tá a ní èèyàn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin yẹn 70,000 àwọn èèyàn yìí Ànábì sallallahu alaihi wasallam tó máa wọn ó láwọn làwọn tó ṣe é pé la yastarqun wa la yaktawun wa la yatatayyarun wa ala rabbihim yatawakkalun.
àwọn làwọn ẹni tó ṣe pé la yastarqun wọn kì í tọrọ lọ́dọ̀ ẹnìkan pé kó ṣe rúkìá fáwọn wọn yìí tọrọ lọ́dọ̀ ẹnìkan pé kó ṣe rúkìá fáwọn wọn lè ṣe rúkìá fún wọn láì jẹ́ pé wọ́n tọrọ wọn lè ṣe rúkìá fún wọn láì jẹ́ pé wọ́n tọrọ ṣùgbọ́n wọn ò ní tọrọ lọ́dọ̀ ẹnìkan pé kó ṣe rúkìá fáwọn àwọn náà sì lè ṣe rúkìá fẹ́ lómi ṣùgbọ́n tó ní wọn yàtọ̀ ó ní pé wọn ò ní tọrọ lọ́dọ̀ ẹnìkan pé kó ṣe rúkìá fáwọn torí pé ìmọ̀ tọrọ rúkìá lọ́dọ̀ ẹnìkan yatanaqadu ma'a tamami tawakkuli ala Allah torí kó tako ìbọ́lọ̀mọba dúró ní ìbọ́lọ̀dúró tó pé torí àwọn ò ní tọrọ lọ́dọ̀ ẹnìkan a sì ti mọ̀ pé lédè Lárúbáwá al-alif was-sin wat-ta tadullu ala at-talab la yastarqun wọn kì í tọrọ lọ́dọ̀ ẹnìkan níbi kó ṣe rúkìá fáwọn. ẹlẹ́kẹ̀jì wala yaktawun wọn kì í fi irin gbóná mára láti fi sòógùn àárẹ̀ tí ń dà wọ́n láàmú. ẹlẹ́kẹ̀ta wala yatatayyarun wọn kì í gbọ́ wọn asán lásán gbọ́ ohun asán lásán bí kò sọ pé àwọn ọjọ́ kan bẹ nínú ọ̀sẹ̀ tá a gbọ́dọ̀ wẹsẹ̀ àbí kò sọ wípé tó o bá kọsẹ̀ kan pàtó báyìí níbi tó ń lọ òòlì àbí kéèyàn sọ wípé tó bá ṣe pé irú èèyàn kan báyìí lọ́kọ́kọ́ sẹ̀ mí lọ́wọ́ tí mo bá fi lè ṣe ìsìnkówó lọ́dọ̀ rẹ̀ òkùtọ́ ọba mi lọ́jọ́ náà gbogbo orí ìtọ́pọ̀ láwùjọ yìí àwọn ìgbàgbọ́ ohun asán lásán wa ala rabbihim yatawakkalun nítorí jákòrí gbogbo ẹ̀ ní gbólóhùn ẹlẹ́dàá wọn kọ́ òní wọn bá dúró apákan nínú àwọn èèyàn ká àdìsí yìí wọn gbọ́ yìí o la yastarqun yẹn wọn kì í tọrọ rúkìá àwọn ń túmọ̀ rẹ̀ sí pé wọn kì í lóògùn wọn èsè lóògùn gbàtà Nabi sallallahu alayhi wa sallam tó ń sọ fún wa pé ma anzala Allahu min da' illa wa anzala ma'ahu dawa ọlọ́wọ́n bọ̀ sọ àárẹ̀ kankan lẹ̀ àyàfi kó jẹ́ pé ó tún sọ òògùn rẹ̀ kalẹ̀ alimahu man alima wa jahilahu man jahila ẹni tó màmá ó sì pamọ́ sí ẹni tó pamọ́ sí. tadawaw ibadallah ẹ máa lògùn sí ti ń sẹ́yìn ẹ̀yẹ ru ọ̀nà torí ẹ̀ èèyàn gbọ́dọ̀ fi ti kú sèkẹ́wọ́ pé nígbà tó ti dájú páàpù kúkú àbúrò máa lògùn sí ti máa ń ṣe wá á lògùn sí ti ń ṣe wá ṣé bó ti mà wípé ọlọ́run ti mọ̀ bó lówó bó ní lówó náà èyí ti rí tọ̀nù lọ sọ́jà lójoojúmọ́ tó o jókòó kanú yàrá rẹ̀ ìbọn náà ti mọ̀ bó bímọ bó ní bímọ kí ló dé tó o fẹ́ yàwó tó o kúkú dúró kọ́ ọmọ ọjà bọ́ láti sánmà èyí ti rí nígbà tó o fẹ́ yàwó náà tẹ̀ tó o máa wòran tí àwọn fẹ́ jarun pápọ̀ lọ tó ní tó o sọ fún pé kọ́ bára rẹ̀ dà sọ́n èmi wọ̀ ló tún jarun pápọ̀ lò ọkọ̀ yìí tí o tún ní kọjú sí mi náà a ò fẹ́ lọ́mọ láyé ni ìbá náà fẹ́ di bàbá màmá so eléyìí túmọ̀ sí pé pàápàá olúwa dúró kọ̀tàkù al-ittikhadhu bil asbab ká lo àwọn sábàbí eléyìí tí sẹ́rí àmúwa lakin bi shart alla taj'ala ma laysa bi sababin sababa má jẹ́ mu ni pé n tí èsì sábàbí ọ̀gbọ́dọ̀ sọ di sábàbí o wa alayhi islam gbà ike ká lóògùn tí ń bá ń ṣe wá lópin ìgbà tó kùn tá a fẹ́ lóyún kò bá ti jọ́kan nínú tọ́nà wọn bá ṣe léwọ̀ ìjọba wọn bá ṣe léwọ̀ kò sí ìwòsàn tiwa lára rẹ̀ o wọn á kí àgbo fún ọ wọn ló gbogbo lẹ́fì papọ̀ ọgbọ́dọ̀ mú o torí pé mùsùlùmí ni wọ mùsùlùmí ni ọ ògbógbóró tó mú yun ògbógbó yìí tọ́lọ́mbà kọ̀ọ̀kọ́ kù wá tún jìyà ipò tó mutí torí ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní inna Allaha lam yaj'al shifaa'a ummati fima harrama alayha ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò fi ìwòsàn àlùmọ́ mi sára tó ṣe léwọ̀ fún wa. bákan náà ògùn tá a lò sí ti máa ń ṣe wá kò gbọdọ̀ jẹ́ gbìn o bí kò kí àgbo fún yàn wọn á ní kó tọ̀ sí ìtọ̀ àtítọ̀ òun lọ gbọdọ̀ tọ̀ sí ìní ó jẹ́ ká gbòyàn òṣìṣẹ́ wà gbọdọ̀ mú kó mọ̀ nítorí pé tó bá ti jẹ́ gbìn wọn kì í fi sóògùn nínú Islam ọlọ́run bá ló fi àárẹ̀ sí ọ ọlọ́run bá náà ló sì ṣe ló fi gorí ahọ́n Nabi sallallahu alaihi wasallam pé gbogbo àwọn kan wọ̀nyẹn ọ̀gbọ́dọ̀ fi sóògùn. bákan náà ìgbẹ́ akramakumullah ọwọ́ a máa dẹ̀gbẹ́ pé kí ni a'udhu billah Islam ọgbà fún akásí báyẹn bákan náà ẹ̀jẹ̀ wọn lọ fà abẹ́fẹ́lẹ́ ó fi tọ́ra rẹ ọwọ́ atọ́ ẹ̀jẹ̀ sí nǹkan ẹ̀jẹ̀ sí kí ni máa jẹ̀jẹ̀ a'udhu billah ọlọ́run bá ṣe lé o. bákan náà gbogbo tó bá tako at-tawhid gbogbo tó bá tako at-tawhid èèyàn fi sóògùn bí idán Islam ọgbà káma fi idán pa àfi wá ìwòsàn ọ̀tọ̀ nínú òfin ẹ̀sìn Islam. bákan náà ṣe jẹ́ ló jẹ́ pé gbogbo àwọn kẹtí òjòra wọn lọ́mọ ẹ̀jẹ̀ tó máa jẹjẹ kújẹ ọ̀tọ̀ nínú òfin ẹ̀sìn Islam. bákan náà
òní gbólógbóló kọ́ ajẹ́ pé sọ́ọ̀sì ni wọ́n máa gbé ọ lọ pékinì tẹ́yìn ó fi lọ kú gbogbo yọ lọ kú síbi tí ọ̀dà wọn á pe bàbá imam wọn lẹ́nìkan kọ́ ẹsẹ̀ sọ láti sí lára wọn ní gbólọ́ wà wọn ní sọ́ọ̀sì wọn ti ń gbé sọ́ọ̀sì church forward àlẹ́ ìsàwọ́ jùlọ mùsùlùmí yá ṣe mùsùlùmí ni wọ́n ní mùsùlùmí ni kí ló á gbé lọ church lórí rẹ̀ ẹ sọ́sọ̀ láti ṣe sí àwọn èèyàn lára ó méje kó daràn lẹ́nu àti sọ láti sí lára torí ẹ eléyìí jẹ́ báwọn gbogbo tó lọ sí léwọ̀ a gbọ́dọ̀ fi sògùn ìtọ́nà ọba sí lẹ́tọ̀ mélòó la ti lò nínú rẹ̀ tó fi wá dé parí wọ̀ ìní ìwòsàn tó wá sẹ́kù sí. tá a bá wá rí nìkan tá a lọ bá nígbà tí wọ́n sọ fún wa gbọ́ mọ̀ nípa ìṣègùn eléyìí tí ò takùtà ọlọ́run tí ò takùtà nàbì sallallahu alaihi wa sallam medical doctor ní ìgbà tí wọ́n á lọ sọ́dọ̀ rẹ̀ lọ́ba bẹ̀rẹ̀ sí ní kan abẹ́rẹ́ ìkọ́ fún wa àṣekù tiẹ̀ mà nípa medicine làbábá bẹ́ẹ̀ onítàn dáràn nínú òfin ṣẹ̀ríà ọwọ́ nínú àdìsá nàbì sallallahu alaihi wa sallam oní man tatabbaba wa lam yu'lam minhu tibbun qabla dhalik fa huwa damin gbogbo ẹni tó bá act as a medical doctor tí o sì perfect nípa medicine tí nǹkan kan bá fi taara oògùn tó kọ fún yàn àbí tọ́jú tó ló ń ṣe fún yàn ṣe yàn yọ dàn. tẹ̀lé ìtumọ̀ sí wípé mọ́kànlélò gbígbà tó bá ti rówó láti sí chemist àbí tó rówó láti sí dispensary àbí hospital gan kọkàn rò pé gbogbo èèyàn náà lọ́kàn lè máa kún tó bá dájú tó hàn ipò mà nípa sẹ́yìn nítorí bá fi sẹ́nìkan ọ̀ dàn fún. táwọn ẹ̀ bá wá sí wa táwọn ẹ̀ bá burú kò sí bó ṣe lè burú tó tọ́tọ́ sí wa nínú òfin ẹ̀sìn Islam tó ká tọrọ kú o kò sí bó ti ṣe lè burú tó ká tọrọ kú ìsọkúsọ ni pé kúyà tẹ̀sìn lọ tó ọmọ tó bá lẹ́yìn kù ni ó lè jẹ́ pé táǹdì lọ fẹ́ sá fún láti lọ kó sínú táǹdì torí ẹ̀ Ànábì sallallahu alaihi wa sallam ó ní la yatamanna ahadukumul mawta li darrin massahu ẹnìkan ní yóò gbọ́dọ̀ tọrọ kú nítorí ìlera kan tí ń ṣe o tó bá dé pé kò sí tàbí ṣùgbọ́n ìgbé ìsẹ̀mí fẹ́ máa sùn ẹnití ọmọ sọ ni pé Allahumma ahyini ma damatil hayatu khayran li wa amitni ma alimta al-mawta khayran li ọlọ́run jẹ́ kí n máa bẹ láyéláyé ó pin ìgbà tó bá ti máa yí pé ìbẹ láyéláyé ló lóore jùlọ fún mi gba ẹ̀mí mi sọ́dọ̀ ní ìgbà tó bá ti máa yí pé ikú òun ló lóore jùlọ fún mi bẹ́ẹ̀ ni mùsùlùmí ọ̀ma sí i ìsìká tẹ́ni tí nǹkan ṣe ọba gbọ́dọ̀ tọrọ kú àwọn tá à ń tọ́jú rẹ̀ ńkọ́ àgbọ́dọ̀ bá tọrọ kú o àgbọ́dọ̀ bẹ́ẹ̀ nìkan kan tọrọ kú torí ẹ̀ lábẹ́ òfin ẹ̀sìn Islam ọ̀tọ́ ká lọ bá àwọn medical doctor kí ẹ dákun ẹ̀ ṣàánú bàbá lọ́nà o torí pé nínú medicine tó máa ní ẹ̀ ṣàánú ẹ̀ ó túmọ̀ sí pé ẹ pa ẹ̀fún lábẹ́rẹ́ kúkú ìrora ẹ̀ pọ̀ lábẹ́ òfin Ọlọ́run tó bá fi lè gún yẹn lábẹ́rẹ́ bẹ́ẹ̀ ọ̀pá yẹn nìyẹn o ọ̀pá yẹn nìyẹn tó lábẹ́ òfin Ọlọ́run wọ́n sì lè pa àwọn náà jẹ́jẹ́ kí kálukú sinmi ká mójútó àárín yẹn wọn kì í sọ pé ẹ ṣàánú ẹ báwo ṣàánú ẹ nípa ẹ tọ́jú ẹ Ọlọ́run bá ló ní ìwòsàn lọ́dọ̀ èyí sẹ́yìn lẹ́wòsàn tí yín ní kẹ́ gbìyànjú tẹ́ lé gbà èyí tẹ́ bá lè ṣe ẹ filẹ̀ lẹ́yìn ìgbà tí oníkálukú wa tó ti wá mọ̀ kó mọ́ kò sí tó sẹ́kù bí ká túbà lọ sọ́dọ̀ lọ wa tubu ila Allahi jami'an ayyuhal mu'minun la'allakum tuflihun ẹ túbà lọ sọ́dọ̀ Ọlọ́run lápapọ̀ ẹ̀yin olùgbàgbọ́ òdodo kẹ́lẹ́ bá a sórí rẹ̀ agbọ́dọ̀ túbà ká túbà lọ́sàn-án síwájú kílò tó sú torí pé dọ́tà bá kú ó lè jẹ́ pọ̀sán nìkan náà láàrin kílò ní súbà wà ká túbà lálẹ́ kó tó di pílẹ̀ ma torí dọ́tí kálukú wà bá kú ó lè jẹ́ pálẹ́ náà lórí ma ìlò ní má ba láyé ẹni tẹ́mi sì ń bẹ lára rẹ̀ ní túbà ẹni tó bá ti kú ńkọ́ wọn kì í túbà nù sàárì idha kunta fi dunya 'ani al-khayri 'ajizan kama anta fi yawm al-qiyamati taf'alu nígbà tí wọ́n bá kágara láti ṣe rere láyé mi kí ló rò kó rí sẹ́jọ́ gbẹ̀dẹ̀ al-qiyamah tó o bá ti rí sẹ́ńbì kò sí tó rí sẹ́jọ́ gbẹ̀dẹ̀ al-qiyamah ẹja túbà o kò sínú pé ẹ̀yin bàbá yìí ti dàgbà yín yẹ kẹ́ ẹ máa túbà àwa sì wà léwe rárá gbogbo wa ní ká túbà kò sẹ́ni tí kò lè wá pa wọ́n ní kálukú sì mójútó àsọtẹ́lẹ̀ rẹ̀ kí lè fẹ́ sọ nípa ẹni tẹ́ ẹ jẹ́ lówó ẹ̀kọ́ lẹ̀ ẹni tó jẹ́ yín lówó ẹjọ́ bẹ̀ lápọ̀ lẹ̀ nítorí pé ẹ lè pé ọ̀pẹ̀ bọ́yá ẹ lè pé ọ̀yà pọ̀pẹ́
fún yín àbí fẹ́ni tó jẹ yín lówó àbí ẹni tẹ́yìn jẹ lówó torí rẹ̀ gbogbo ẹ gbọ́dọ̀ wà lápọ̀ọ́lẹ̀ àkọọ́lẹ̀ ẹ̀wẹ̀ jẹ́ máa eléyìí bẹ́ẹ̀ tọ́nà fi pa wá lásìkò yẹ ká máa sùn láì jẹ́ pàkọ́ọ́lẹ̀ wa ń bẹ lábẹ́ ìrọ̀rí wa kò yẹ ká sùn láì jẹ́ pàkọ́ọ́lẹ̀ wa ń bẹ lábẹ́ ìrọ̀rí wa káwọn bá fún àwọn ẹni tá a fi sílẹ̀ ní igbó dídí sán tí àkọọ́lẹ̀ bá ń bẹ yọ rọrùn fún wa àkọọ́lẹ̀ táwa fún ara wa kọ́ọ́lẹ̀ nípa ẹni tá a jẹ lówó kò bùkátà ẹlẹ́rìí ṣùgbọ́n àkọọ́lẹ̀ táwa kọ́ọ́lẹ̀ nípa ẹni tí ó jẹ wá lówó ó bùkátà akápélágájá náà sì mà sí olùkọ́ àfúrá bẹ́ẹ̀ olùkẹ́tẹ́ mi bá sọ pé mo jẹ̀yàn lówó eléyìí wọ́n ń pè ní al-iqrar mo jẹ́wọ́ pé mo ṣe nǹkan báyìí tí ìyàbá wa sọ pé mi mo ṣe wọn ò ní pé ta ni ó jẹ́rìí fún ọ jẹ́rìí fún mi pé kí ni tẹ̀mí mi mo sọ pé mo ṣe wal-insan la yuqirru ala nafsihi bima ya'udu alayhi bid-darar ènìyàn kì í fọwọ́ ara rẹ̀ sọ pé mo ṣe nǹkan tí ó kò nira bá gbàtí mo bá sọ pé mo jẹ̀yàn lówó ó ti tó àmọ́ tó máa sọ pé nǹkan jẹ́ mi lówó al-bayyinatu ala al-mudda'i. o ní láti mú ẹ̀rí wá dáàfin màkìló dòdò wọn jẹ ọ lọ́wọ́ torí gbà tá a bá kọnu sí tó ń bá sọ pé kò rí bẹ́ẹ̀ á lè pe àwọn ẹlẹ́rìí tí bàbá wa ti tọ́ka sí á lè pè wọ́n wá. tẹ̀lé pàtàkì ó túmọ̀ sí pé gbàtà máa yára wa lówó bàbá àjọmọ ló fẹ́ yáwó lọ́dọ̀ bàbá àjọ bàbá ló fẹ́ yáwó lọ́dọ̀ ọmọ ya ayyuhal ladhina amanu idha tadayantum bidaynin ila ajalin musamman faktubu. ẹ̀yin olùbàbọ̀ òdodo ní ìgbà tẹ̀ bá yáwó títí di ìgbà tẹ̀ tó dákúnra ẹ̀kọ́ lẹ̀ àkọọ́lẹ̀ yìí ó pàtàkì nítorí pé ikú bẹ́ẹ̀. tán á fà àkọọ́lẹ̀ gbogbo eléyìí nínú àsọtẹ́lẹ̀ wa tó ti yẹ ká sọ pàtàkì jùlọ òun náà ni àsọtẹ́lẹ̀ nípa àwọn ọmọ wa kéékèèké àwọn èyí tó ṣe kó ṣeéṣe nígbà tá a bá kú tá a lọ kékeré láàfin wọn sílẹ̀. ẹ kọ àkọsílẹ̀ pé ẹ̀yin ọmọ mi tó dàgbà o àyìnbá àmà tí wọ́n bá kú káwọn kéékèèké nu yóò tó dàgbà wọ́n dọ́wọ́ yín o àmójútó wọn dọ́wọ́ yín o ẹ má pa wọn tì o ẹ má fi wọn lẹ̀ fún ìyàjẹ́ o ẹ má sọ wọn di ọmọ tó ṣe pé ẹ wàá fi wọn sílẹ̀ fún aráyé tọ́jú o so gbogbo eléyìí èèyàn sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ fáwọn ẹni tí ó fi sílẹ̀. àwọn tá a wá wà lọ́dọ̀ ẹni tó ṣe pé àmì pé ń pọ̀ ká kú lọ́wọ́ ọ̀hún lára rẹ̀ àwọn tá a bá wà ń bẹ a gbọ́dọ̀ fẹnu sọsọkúsọ a gbọ́dọ̀ fẹnu wéwèkúwé o àwọn ọ̀rọ̀ tó dáa ló yẹ kó máa jáde lẹ́nu wa ọ̀rọ̀ tó dáa ló yẹ kó máa jáde lẹ́nu wa pé àríwú eléyìí rí o ọlọ́mọgbà wá o bàbá ọlọ́mọdé arórí ibú ẹ má sọ̀sọ̀kúsọ ọ̀rọ̀ tó dáa ní kẹ́ ẹ má sọ insha allah kò sí ìfòyà kò sí èmi kàfẹ́yìn pẹ̀lú ògbó ọlọ́mọ màmá mi ẹ bá dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́ síbẹ̀ yìí lẹ́ni tó ṣe wípé ẹ kọ́ mọ́sálásí kalẹ̀ mọ́sálásí làwọn ẹrú ọlọ́run tó ṣe sọ̀láàtù ìyẹn tí màmá bá kọ́ mọ́sálásí kalẹ̀ ẹ yà tètè kọ́ ní ìsìn o síbẹ̀ yìí lẹ́ni tó ṣe wípé tí Ramadan bá dé títí tí Ramadan ó fi parí gbogbo àwọn aláìní lẹ́yìn máa dáńjẹ́ sínú fún tẹ́ẹ̀sì béèrè kẹ́nìkan dúpẹ́ àbí kó tiẹ̀ yìnyín ẹ bá dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́ síbẹ̀ yìí lẹ́ jẹ́ kó kun ẹbí yín ọjà síbẹ̀ yìí lẹ́ gbìyànjú títí sáwọn ẹbí yín sọ pé àwọn fẹ́ rẹ́ pọ̀ ṣé bọ́lá àánú ọlọ́run lẹ́yìn náà ìyànjú tẹ̀yìn gbà ní òtítí kó kun ẹbí yín ọjà ẹ bá dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́run máa mi síbẹ̀ yìí lẹ́ máa jí lóru tẹ́ ẹ máa jí ṣe tahajjud ní gbogbo òru tẹ́ ẹ máa bẹ lọ́n tẹ́ ẹ sì ń fi àwa náà sójú ọ̀nà tó dáa ọ̀rọ̀ yóò ní já sábúrú níwájú ọlọ́run bàbá mi gbogbo àwọn nǹkan wọ̀nyí nígbà tí wọ́n máa ń sọ fún un torí pé kí ni jama nígbà tá a lágbára tá a gbádùn agbọ̀n àbẹ̀rù ọlọ́run la gbọ́dọ̀ jọ tẹ̀wọ̀n nínú sẹ̀mí wa ṣùgbọ́n ní ìgbà tí ikú bá dé agbọ̀n aràn kan kí ọlọ́run la gbọ́dọ̀ jọ lágbára nínú ọ̀rọ̀ wa torí ká má bàa jẹ́ni tí ó pàdé ọlọ́run lẹ́ni tó ti já kàn níbi ìkẹ́ ọlọ́run ìdínú tó fi jẹ́ pé a máa sọ dáadáa fẹ́ni tó jẹ́ pé ń pọ̀ ká kú lọ́wọ́ àwọn agbìyàn torí pé ó wá nínú àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam etí Imam Muslim gbé jáde ó ní idha hadartumul marida awil mayyita faqulu khayra fa innal malaikata yu'minuna ala ma taqulun. kẹ́ ẹ bá wá sí ọ̀dọ̀ ẹni tí ń sáré àbẹ́ni tí ń pọ̀ ká kú lọ́wọ́ ọ̀rọ̀ rere ní kẹ́ ẹ máa sọ lẹ́nu o torí àwọn màláíkà máa ṣe àmín sí gbogbo tẹ́ ẹ máa sọ torí ọ̀rọ̀ dáadáa ní kẹ́ ẹ máa sọ jáde lẹ́nu irú ẹni tá a wá rí pé ń pọ̀ ká kú lọ́wọ́ yìí á nù ní gbólóhùn la ilaha illallah
torí àdìsá nàbì sallallahu alayhi wa sallam eléyìí tí Imam Muslim gbé jáde ó ní laqinu mawtakum la ilaha illallah ẹnu àwọn òkú yín ní gbólóhùn la ilaha illallah torí pé man kana akhira kalamihi la ilaha illallah inda al-mawt dakhala al-jannah gbogbo ẹni tó bá gbé la ilaha illallah ńlọ wí kẹ́yìn nígbà tí ikú dé yóò wà al-jannah torí rẹ̀ ẹnu wọn ní la ilaha illallah báwo láti ṣe nu wọn a sọ yìí pé ìwọ alágbájá sọ pé la ilaha illallah eléyìí jẹ́ ọ̀rọ̀ apá kan nínú àwọn olùmọ̀ ìwọ alágbájá sọ pé la ilaha illallah lọ́nà tí ó fi jẹ́ pé ntọ́ sọ káyìn náà ní la ilaha illallah àwọn kan tí wọ́n sì pọ̀ nínú àwọn olùmọ̀ àwọn ní kì í ṣe pé àdójú rẹ̀ kọ́ pé sọ pé àwọn máa sọ la ilaha illallah la ilaha illallah aṣọ tí ó rinlẹ̀ tó náà bá gbọ́ kò ní ma bá hàn tó náà sì gbé tó náà sọ pé la ilaha illallah àwọn olùmọ̀kejì sọ pé ìdí tá a fi ní dojú rẹ̀ kọ́ pé sọ pé ó ní pé bíyàn bá ń ṣàárẹ̀ táàrẹ̀ sì burú jù bẹ́ẹ̀ lọ kò ní fẹ́ kú àsìkò tẹ́ ẹ̀ máa ń sọ pé la ilaha illallah níjọ́ bẹ̀rẹ̀ sí ní ronú ókè ẹ̀ ń sọ pé màá kú bá kò tí ì yá igbó ọdún kan ni pẹ̀lú pé gúnugún ọ̀gbọ́dọ̀ kúléwé ìran àkàlàmọ̀gù kan onísàlá ìlẹ́gbẹ̀rún ọdún wọ́n gẹ́gẹ́ bí gúnugún wọ́n gẹ́gẹ́ bí ọmọ àrùn àkàlàmọ̀gù kò wá ní wígbóló yìí ìdí inú tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ibi tí wọ́n ti sọ pé kọ́sọ̀ la ilaha illallah ló ti wígbóló ń burúkú kú ọ̀fẹ́ máa fi kú dẹ́rù bàmí kọ́ ọ̀fẹ́ máa fi kú dẹ́rù ní kú bá sì dé gbọ́dọ̀ máa sọ pé la ilaha illallah ó súnmọ́ kó náà wí ọ̀rọ̀ tí Ànábì sallallahu alayhi wa sallam sọ pé gbogbo wáyé pé la ilaha illallah ló wí káyìn tó fi kúrò nílé ayé ń bi yọ wà lìjánà apá kan nínú àwọn èèyàn tó sì gbọ́ yìí o àwọn ròyìn pé gbogbo ẹni tó bá ti sọ la ilaha illallah kò bá tiẹ̀ jọ́ dára yọ wà lìjánà rárá o àfi kó jẹ́ mùsùlùmí sẹ́bẹ̀yìn mọ̀ pé la ilaha illallah miftahul janna wa ma kullu miftahin yaftahu kulla quflin kọ́kọ́rọ́ àlìjánà ni ṣùgbọ́n kìí ṣe gbogbo kọ́kọ́rọ́ ló lè ṣí gbogbo àgádágodo eyín wọn gbọ́dọ̀ dọ́gba téyín wọn bá dọ́gba ọkàn ọpẹ́ ń di àgádágodo torí la ilaha illallah èèyàn gbọ́dọ̀ pé ṣurutu rẹ̀ téèyàn bá pé ṣurutu rẹ̀ kò lè wúlò fún yàn ilmun yaqinan wa ikhlasan wa sidquka ma'a mahabbatin wa inqiyadin wal qabuli laha wa zida thaminuha al-kufranu minka bima siwa al-ilahi min al-awthani qad uliha àfi káwọn mẹ́jẹ̀mú yìí ó pé sára rẹ̀ ètò túmọ̀ sí kékeré sí gbogbo nǹkan la lè ṣàlàyé á tún máa béèrè lọ́dọ̀ àwọn àfa wọn ká ṣurutu la ilaha illallah fún wa ẹ dákun ẹ̀ ṣàlàyé rẹ̀ fún alẹ́ fọ́sí wẹ́wẹ́ ìdánilẹ́kọ̀ọ́ mi ìtún lélẹ̀. tọ́ la ilaha illallah ọ̀n bẹ nínú àwọn èèyàn ni tó wí káyìn ṣùgbọ́n tí ò ní wà àlìjánnà wọn ni gbó ń bẹ Fir'auna ni àbẹ́yìn ọmọ tí Fir'auna sọ ni wọn ni amantu an la ilaha illa alladhi amanat bihi banu Isra'il wa ana minal muslimin èmi á gbà wáyé o igbe kò sí ọba kan tó tó láti fòdodo jọ́sìn fún ayé àfi Allah èyí táwọn ọmọ Israẹli gbàgbọ́ èmi náà wàá dọ̀kan nínú àwọn mùsùlùmí wáyé ọlọ́run dá lóge al-ana wa qad asayta qabl ìgbà yìí láàárọ̀ èyí ti rí tó fà kíkọ́rí tẹ́lẹ̀ kò wúlò fún ọlọ́run dákun mẹ́sẹ̀ bẹ́ẹ̀ bá wa torí ẹni tí ò ní wúlò fún àwọn náà làwọn tó jẹ́ pé wọ́n dá dúró papọ̀ mọ́ sápà wọn ò jẹ́ sakala wọn ò jẹ́ sokolo sakasoko ni wọ́n bá ká wọ́n ṣe Islam díẹ̀ wọ́n pa Islam ti díẹ̀ wọ́n láwọn ọmọ ibi tí àdúró ti gbà wọ́n láwọn ọmọ ibi tọ́nà wà sẹ́yìn ọmọ ibi tọ́nà wà bẹ́ẹ̀ mọ̀ àmọ́ ọlọ́mọ dàrú wọn alọ́ ọ̀hún sí wa gbangba inna ad-dina 'inda Allahi al-Islam torí de eléyìí la ilaha illallah yẹn kì í ṣe gbogbo ẹni tó bá wí iná ni ó wà àlìjánnà tààràtà kámẹ́sì àdìsá nàbí gbọ́ káyipó wí káyì ọwọ́ àpò láyé kò túmọ̀ sí pé àlìjánnà tààrà kò túmọ̀ sí rárá torí pé ẹgbàá wọ̀rọ̀ yìí alekun bẹ lórí rẹ̀ lọ́dọ̀ imam ibn Hibban rahimahullahu ta'ala alekun yẹn wá báyìí pé laqinu mawtakum la ilaha illallah man kana akhira kalamihi la ilaha illallah 'inda al-mawt dakhala al-jannata yawman min ad-dahr
dakhala al-jannata yawman min ad-dahr wa in asabahu qabla dhalika ma asabah. so kaka gbọ́ yìí ma pé ẹnikẹ́ni tó bá gbé la ilaha illallah ló wí jáde láyé yóò wọ àlìjẹ́nà lọ́jọ́ kan kódà kó ṣe pé ohun tó ṣẹlẹ̀ sí ti ṣẹlẹ̀ sí náà. sọ̀rọ̀ pé yé wa yẹn ni pé kápó ti kọ́kọ́ lọ́ọ́ ṣe nánà kò ní í ṣègbè sínú náà kò ní í parun sínú náà yọ pàpà wọ àlìjẹ́nà lọ́jọ́ kan náà. ok ọwọ́ àlìjẹ́nà tààrà bó láti kí okú oríire ọkọ̀ọ̀kọ̀ wọ nánà kó tó wọ àlìjẹ́nà bó láti ṣe kí ó náà ẹ kú oríire ni ẹ kú àkóyọ ọlọ ọwọ́ àwọn ẹnẹkọjáde má okú orí ibùnú ọlọmọọsẹ bẹ́ẹ̀ fà wá torí ẹ ló ti jẹ́ pé tó bá kú mùsùlùmí tí má ní bẹ lọ́kàn rẹ̀ kò ní í ṣègbè sínú ná kájẹ kọ́kọ́ wọ nánà látàrí àwọn àwọ̀ ọ̀daràn tó wà lọ́dọ̀ rẹ̀ kò ní í ṣègbè sínú ná yọ padà wà àlìjánnà lọ́jọ́ kan ṣùgbọ́n wọ́n máa rí níwájú ru wọn pé àwọn ará aná lélẹ́yìí iná wọn ti ń bọ̀ kókóró wọn rí nígbà tó bá sá ti wà àlìjánnà torí pé ẹni tí wọ́n bá fò náà sínú àlìjánnà lẹ́ẹ̀kan náà tó tún yọ jáde pé tó jìyàrí ó lòun jìyàrí lẹ́yìn tó gbé náà ní ti ń bọ̀ so nítorí ẹ ọlọ́dà kò má sàwá lọ́mọ náà ọ wá nínú àdéhìí kan wípé iqra'u ala mawtakum surata yasin ẹ má ka yasin sáwọn òkú yín lára àdéhìí yìí ọjọ́ àdéhìí kan tó ṣe pé ọgbàdúgbajà lọ́dọ̀ àwọn èèyàn wọn máa wí láwùtún wí àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà wọn pín sọ́nà méjì nípa pé sọ́fẹsẹ̀ rinlẹ̀ àbí òfẹsẹ̀ rinlẹ̀ tó bá fẹsẹ̀ rinlẹ̀ bó la ṣe lò tí ò bá sì fẹsẹ̀ rinlẹ̀ kò síbi tá a ti lò. lọ́dọ̀ alimami Malik rahimahullah àtàwọn ẹni tí wọ́n fara mọ́rọ̀ rẹ̀ wọ́n sọ pé àdìsí yẹn fẹsẹ̀ rinlẹ̀ rárá ni bí ẹ máa ké suratu yasin sáwọn òkú yín lára kò fẹsẹ̀ rinlẹ̀. lọ́dọ̀ imaamu Ahmad ibn Hanbal àtàwọn tó fara mọ́ ó ní hadithun hasan hadithi tó jẹ́ kó fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n kò lágbára tó sahih so ṣùgbọ́n àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ wọn ní kò fẹsẹ̀ rinlẹ̀ hadithi yẹn wọn ní kò fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ Ahmed tó lọ fẹsẹ̀ rinlẹ̀ ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ tiẹ̀ ó ní wípé kí esi pé lẹ́yìn gbàtà bá kú o yẹsi lẹ́yìn gbàtà bá kú iqra'u ala mawtakum ay iqra'u ala man ihtadir ẹ máa kà sẹ́ni tí ń pọ̀ ká kú lọ́wọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé Ahmed ibn Hanbal àsìkò tó ń pọ̀ ká kú lọ́wọ́ ó sọ fún ọmọ rẹ̀ Salih ó ní wá ké suratu Yasin lẹ́gbẹ̀ẹ́ torí pé lọ́dọ̀ tí a sọ pé àdéhìí yẹn hadithun hasan so eléyìí túmọ̀ sí pé àdéhìí yẹn àlè máa fi sẹ́rí torí pé àwọn olùmọ̀ tó pọ̀jù nínú ẹ̀sìn Islam wọ́n sọ pé kò sí kíni kò fẹ́ sẹ́rí lẹ̀ ẹni tó sì sọ pé kó sì fi sẹ́rí lọ́dọ̀ tó ìtumọ̀ rẹ̀ ni pé kó tó di pé ó kú èsì pé lẹ́yìn ìgbà tó bá kú o ǹjẹ́ lẹ́yìn ìgbà tí a ti rí pé èèyàn ń pọ̀ ká kú lọ́wọ́ ó sì súnmọ́ ipò lè kú ní ìgbà yòówù sísìn sáàtún dojú rẹ̀ pàlùkébìlà ni abáàní dojú rẹ̀ pàlùkébìlà hadithi tó wá nípa pé dojú rẹ̀ pàlùkébìlà òun náà fẹsẹ̀ rìn lẹ̀ kò fẹsẹ̀ rìn lẹ̀ torí rẹ̀ Sa'id ibn al-Musayyab rahimahullahu ta'ala ọ̀kan nínú àwọn aṣíwájú nínú àwọn olùmọ̀ àwọn tabi'in àgbà nínú àwọn olùmọ̀ Madina anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní rárá o àní tìtorí pé yẹn pọ̀ kakúlọ̀ ká dojú rẹ̀ pàlùkébìlà alaysa al-mayyitu imra'an musliman sékèsè mùsùlùmí tẹ́lẹ̀ náà àbúrò tún sẹ̀sẹ̀ máa dojú rẹ̀ pàlùkébìlà tẹ̀mí mùsùlùmí ẹ̀fi sílẹ̀ bó ṣe wà kó sọ láìsí bẹ́ẹ̀. tó bá jẹ́ pé ẹni tí ń pọ̀ kakúlọ̀ bá jẹ́ káfíìrì ńkọ́ kìí ṣe mùsùlùmí sáà lè lọ́ọ́ bá lásìkò tí ń pọ̀ kakúlọ̀ wọn ní bàbá yìí máa ẹnìkan máa ń pọ̀ kakúlọ̀ ládùúgbò ṣùgbọ́n kìí ṣe mùsùlùmí sọ́wọ́ ayẹ kẹ́ ẹ̀ dáhùn òwúrú kẹ́ ẹ̀ dáhùn ẹ̀ lọ́ọ́ bá ẹni tí ń pọ̀ kakúlọ̀ tó jẹ́ káfíìrì ẹ̀ lọ́ọ́ bá ṣùgbọ́n tẹ́yìn ó ti torí rẹ̀ lọ́ọ́ bá ni pé ẹ fẹ́ sàlàyé ẹ̀sìn Islam fún bọ́yọ̀ náà lè sàánú rẹ̀ gbọ́wọ́ yín kọgbà Islam nígbà tó kú dẹ̀dẹ̀ kọjá lè kú láyé bí ẹ sì wá nínú hadith ibn Mas'ud radiyallahu anhu wa nabi sallallahu alayhi wa sallam olùsèsè kọbẹ nínú àwọn èèyàn ẹni tó yẹ pé láti bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ iṣẹ́ àti wọná ni ọmọ ẹsẹ yọ wá kú dẹ̀dẹ̀ kọ wọná náà ló di wọn àgbọn wọkàn yọ wá sísọ ọmọ àlùjánnà ìní àkọọ́lẹ̀ ọgbà wájú máa lọ́wọ́ sísọ ọmọ àlùjánnà yọ wá sí àlùjánnà wọ́n lọ́wọ́ fi sí sábàbí rẹ̀ ọwọ́ nínú hadith Anas ibn Malik radiyallahu anhu wọ́n ní ẹnìkan nínú àwọn Yahudi ọjọ́ ní tí máa ń sọmọ ọ̀dọ̀ fún anabi sallallahu alaihi wa sallam anabi wa bẹ̀ wò anabi ṣe déédéé ìgbà tí ọmọ yẹn ń sáré ọbẹ̀ wò nígbà
nígbà tí ń sáré kẹwàá anábì wa sallallahu alaihi wasallam anábì ìsàlàyé àkókò nàkí káfíìrì ní sáré anábì bẹ̀ wò mùsùlùmí sì ń sáré ìwọ ọ̀bẹ̀ wò sọ́dá bẹ́ẹ̀ kò kúkú dá bẹ́ẹ̀ ẹlòmíì burú kọjá bìkẹ́ àfọ̀ mùsùlùmí ní sáré fa yóò lọ wọlé bẹ̀ wò ohun àti ẹ̀ àwọn ọjọ́ sí ọ̀tẹ́ ńdọ́jọ́ kú ni sọ́sì dá bẹ́ẹ̀ kò kúkú dá bẹ́ẹ̀ káfíìrì ní ọmọ náà lànàbì sallallahu alaihi wasallam bẹ̀ wò nígbà tí ń sáré bàtà nàbì wà dọ́dọ̀ rẹ̀ anabi wa sọ pé kọ́mọ yẹn kọ́ sọ la ilaha illallah ọmọ yẹn bá wojú bàbá rẹ̀ sílẹ̀ tí ma kullu mawludin yuladu ala al-fitra fa abawahu yuhawwidanihi aw yunassiranihi aw yumajjisanihi. wọ́n dá wa lórí àdàmàkà jẹ́ mùsùlùmí àwọn bàbá ni wọ́n sì kálukú lọ́nà láwọn tó sì nà tọ́ torí ẹ̀ ọmọ wa wojú pátánù bí kò sọ la ilaha illallah bàbá bá sọ pé ọ̀tẹ̀ Abul Qasim gbọ́dọ̀ sí bàbá Qasim lẹ́nu sọ̀bá yìí lọ́mọ bá sọ la ilaha illallah anabi sallallahu alayhi wa sallam wa ni alhamdulillahi alladhi anqadhahu minan nar o dúpẹ́ fọlọ́n tó gbà kúrò níbi àti wọnà al-Imam al-Bukhari ń lọ gbà wá torí parakùnrin ikú lẹ́yìn rẹ̀ kò sí sọláàtì fọlọ́n bá rí yóò sì wà aljanna abẹ́rẹ́ nǹkan mẹ́rin bọ́lá wọn bá ti ṣe máa sọ láàrin fẹ́ni tó bá fẹ́ ni lẹ́yìn ìgbà tí wọn bá ti wá kú tán kí lójúṣe wa lẹ́yìn ìgbà tó bá ti kú ojúṣe wa òun náà ní ká pa ẹyinjú rẹ̀ dé ẹyinjú rẹ̀ méjèèjì ká pa dé ká wá ṣàdúrà fún ó wá nínú hadith ummi salama radiyallahu anha wala nabi muhammad sallallahu alayhi wa sallam ọwọlé wa bá abu salama lẹ́yìn ìgbà tí abu salama ti ṣaláìsí ìyẹn ọkọ tiẹ̀ nígbà yẹn ó ṣaláìsí lẹ́ni tí ojú rẹ̀ tọ́ràn kalẹ̀ bàtà anabi wọlé anabi wa gba ẹyinjú rẹ̀ dé anabi wa ni inna ruha idha qubida tabi'ahu al-basar dájúdájú tẹ̀mí bá ti lè bọ́ lára o ẹyinjú máa tẹ̀lé ẹ̀rí pé gbogbo òkúta ẹ bá rí ẹyinjú rẹ̀ máa wò kéne ìyẹn ni pé ń wu ẹ̀mí rẹ̀ lọ ó sì ń lọ fẹ́ fi mí lẹ̀ sọ̀bá yìí lànà sallallahu alaihi wasallam ń pa ẹyinjú rẹ̀ dé ìyẹn ni pé ojúṣe ti wà nù àwa tá a ti kù á pa ẹyinjú á pàdé báwọn sì wá rí tànàbí pa ẹyinjú rẹ̀ dé sẹ́mi pé sẹ́mi bá sọ pé nìkan ń sàárẹ̀ wọ́n ti wá mọ̀ pé yìí máa ẹ̀ní ẹ̀ mú orúkọ tẹ́ ẹ fi lè pe ọlọ́run tọ́nà ó fi dáhùn wọ́n máa ní bàbá yìí máa mú kọ́ wọ́n ti ń sì ti kú sẹ́mi pé yọ bẹ nínú léwu ẹni tí wọ́n máa wọ pé tí bàbá yìí máa ń bá dé yóò dìde so bàbá yìí máa ń bá dé náà bá ní ọ̀ndà wọ́n bá lọ bẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un sẹ́ẹ̀rí gbólóhùn tẹ́lómi bá gbọ́ ìgbà náà ni ó tó bú sẹ́kún ṣé kí wọ́n ti kú bàbá yìí máa ń ẹsẹ̀ sùúrù ẹjẹ́ àgbà fọlọ́ lásìkò bá tuntun kò sí ọgbọ́n kàtà lè dá mọ́ ẹjẹ́ àṣẹ sùúrù ìgbà náà lẹ́lómi ó tó gbà kó bàtà Nàbí sallallahu alaihi wa sallam sọ pé tẹ́mi bá ti lọ ojú tẹ̀lé ni ìgbà náà ni ariwo sọ láti inú mọ̀lẹ́bí Abu Salama anabi wa sọ pé la tad'u ala anfusikum illa bi khayr ẹ má fẹnu yín sọ̀n kankan àfi rere o ẹ má ṣe pé fúnra yín o yàtì mọ̀ pé àwọn obìnrin jẹ́nẹ́rálì èpè kọ́ mọ́ ó lè pe igi lẹ́yìn ọgbà wo ọgbà sì sẹ́kù sẹ́wọ̀n pé rọ́ọ̀nì irọ́ gidi nítorí pé òní igi lẹ́yìn ọgbà tiẹ̀ ọgbà òsì wo tó o túmọ̀ sí pé rọ́ọ̀lọ́ ń pa torí ẹ anabi ni ẹ má wí kankan àfi ntọ́ da ọ fa innal malaikata yu'minuna ala ma taqulun torí pé àwọn màláíkà wọ́n ṣe àmì lórí ntí ẹ̀ ń bá ń sọ o anabi wa ṣàdúrà yìí gbogbo àná yẹ ká mà nígbà tá a máa ń pẹ́yìn jó òkúdé pé Allahumma ighfir li Abi Salama tó bá gbókù kan làwọn ṣàdúrà fún àdàkọ rẹ̀ warfa' darajatahu fil mahdiyyin واخلفه في عقبه في الغابرين واغفر لنا وله يا رب العالمين وافسح له في قبره ونور له فيه رواه الإمام مسلم ولو ما فريجين جكي ayé ó ga láàrin àwọn ẹni tó fọnàmà wá jẹni tí ó sẹ́yìn dé lórí àwọn ẹni tí ó fi sílẹ̀ ṣàforíjì fún ìwọ Ọlọ́run foríjì wá foríjì náà
torí pé wọ́n lolúwa gbogbo àgbáńlá yìí gbà láyè nínú sàárè rẹ̀ bá a tàn mọ́lẹ̀ sínú ẹ̀ ilé ìjádùn àtàsí nígbà tá a máa ń pa ojú òkúté gbogbo eléyìí ọ̀yẹ́ ká mójútó orí tánà bí sallallahu alaihi wasallam ṣe wọ́pọ̀ èló lásán fún ní sítàbà kan bá ló fẹ́ fún ọ̀nàkẹ́lì kan ó lè takotọ́ lọ́nkọ́ takotọ́ ànábì ó lè ṣe kídìmọ́ ọdún 3 lórí pé yóò fún ọ̀nàkẹ́lì ó jẹ baba ńlá yà at the end of the day ó lè jẹ́ kó sàṣìṣe kan yọba ní lẹ́tọ̀ọ́ sí ma ta ló fẹjọ́ sùn sẹ́ni tó fẹjọ́ sùn ẹ wá dúró orí tánàbì ṣe wa sallallahu alaihi wasallam èló lásán èló lárúkọ àlìsàn gan tó ń torí jẹ eléyìí gbogbo eléyìí wà lápọ̀ọ́lẹ̀ ó wà lápọ̀ọ́lẹ̀ ká try láti jẹ́ pé àmà wọn kí sì dandan kéèyàn ha sórí àmọ́ kéèyàn gbé ìwé tó wà kó máa kà kí ẹ bó sọ wà nínú Hisnul Muslim tá a túmọ̀ sí de Yorùbá so wàá rí mẹ́yẹn wàá lè kà túbà malárúbá kà wàá rí transliteration wàá lè kà. lẹ́yìn eléyìí á da sọ́bù lára aṣọ lambulambu á dàbò kú yìí lára kò burúkú gbé nǹkan kan lé nínú síbẹ̀ ẹ̀ mọ̀ pé bá a ṣe dùn láàmú yìí ẹ̀mí tí ń bẹ lára wa ní òtítí á wù nítorí pé tẹ̀mí bá bọ́ lára ikùn àmọ́ gbìyànjú àti wú ni torí ẹ̀ kò burúkú gbé nǹkan kan lókun níkùn nítorí kínú rẹ̀ ọmọ bá wò torí kínú rẹ̀ ọmọ bá wò ìwà àsìkò Al-Qur'ani lágbèsè ńkùn o nǹkan kan tó ra wúwo lágbèsè níkùn eléyìí jẹ́ máa anabi sallallahu alayhi wa sallam kẹ́bí sọ wà nù hadithi Aisha radiyallahu anha ó nígbà tí anabi sallallahu alayhi wa sallam wọ́n da aṣọ lambulambu wọ́n da bu anabi sallallahu alayhi wa sallam dára agbe kankan lé ẹni tó kú yẹn níkùn nítorí sábàbí táwé àwọn atrai láti na àwọn oríkèé rẹ̀ dáadáa torí pé tẹ́ ẹ bá na dáadáa ó ṣe é ṣe kí oríkèé yẹn kó le kó ká ilé tó bá sì ká lè ó lè má rọrùn láti nà torí ẹ̀ bẹ́yìn bá ṣe tẹ́lẹ̀ dáadáa tẹ́ nasẹ̀ rẹ̀ dáadáa tẹ́ napá rẹ̀ dáadáa ni ó sì rọ̀ lọ́rùn ni ó sì rọ̀ yín lọ́rùn láti gbé sínú sàárè ní rọrùn eléyìí jẹba ẹ sì mà pé tí ẹ bá na oríkèé rẹ̀ dáadáa tó fi di pé àwọn oríkèé yìí kálí ẹ ti ṣe sábàbí àti fi mùsùlùmí ṣẹ̀sínú lẹ́yìn ikú rẹ̀ ẹni àpọ́nlé ni mùsùlùmí o yálà ẹ̀mí ń bẹ lára rẹ̀ abẹ́mi ti bọ́ yálà ẹ̀mí ń bẹ lára rẹ̀ abẹ́mi ti bọ́ àbùkù ọgbọ́dọ̀ sí mùsùlùmí gbọ́wọ́ mùsùlùmí ọgbọ́dọ̀ kan mùsùlùmí lábú nítorí bó ti kú tọ́ lẹ́yìn eléyìí ṣé gbogbo ẹni tó bá wá kú iná làádásọ̀bù lára ni rárá o ẹni tó kú yìí àádásọ̀bù torítorí tẹ̀sẹ̀tẹ̀sẹ̀ ṣáájú kó tó di pa àwọ̀ ẹnu àyàfẹ́ ni tó bá kú ní ipò wípé ó wà nínú ihram kó n fẹ́ ṣe hajj tàbí umrah ó ti gbé ihram orí kó ti gbé ihram yẹn ni kú dé eléyẹn aṣọ rẹ̀ tó wà lára rẹ̀ òun náà ni ó wà lára rẹ̀ a gbọ́dọ̀ fi borí rẹ̀ a gbọ́dọ̀ fa aṣọ yẹn borí rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith Abdullah ibn Abbas radiyallahu anhuma nípa ẹni tí ó ṣubú lórí ràkúnmí tó ṣe bẹ́ẹ̀ tó kú ní ọdún tí anabi sallallahu alayhi wa sallam lọ ṣiṣẹ́ hajj anabi sallallahu alayhi wa sallam ó ní ẹ gbọ́dọ̀ daṣọ borí rẹ̀ o wala tukhammiru ra'sa ẹ ò gbọ́dọ̀ daṣọ borí rẹ̀ torí pọkùnrin ò gbọ́dọ̀ daṣọ borí nínú ihram kò sì gbọ́dọ̀ daṣọ bojú tọ lẹ́yìn lè àwọn agbìyànjú láti tètè ṣe ètò wíwẹ̀ rẹ̀ tá a fìdí pé afasọsí lọ́rùn káfí lè ṣètò bá a ti ṣe lọ sí. ètò sì dájú òun náà ní wípé ibi tá a bá ti kú ibẹ̀ náà ní kó ń sin wa o ìlú tá a bá kú sí ibẹ̀ ní kó ń sin wa o èèyàn gbọ́dọ̀ kú sí Kánò wọ́n máa gbé bọ̀ wẹ́fọ̀ o àbí kéèyàn kú sí Kòtòǹgòrà wọ́n máa gbé bọ̀ wá sí Iléṣà o fún kíni ẹ rí i pé nígbà tí àwọn èèyàn ṣaláìsí ní ogun Uhud àwọn ẹni tí wọ́n pa ń bẹ nínú àwọn mùsùlùmí ibẹ̀ náà lànà bí nìkan sí wọn sí so ń bẹ nínú ibi tá ẹ lọ bẹ wò tẹ́ bá lọ sí Madina anabi Muhammad sallallahu alayhi wa sallam níbi tá à ń pè ní shuhada'u Uhud ibi táwọn ẹni tí wọ́n sin tí wọ́n kú lójú ogun Uhud tí wọ́n sin wọ́n sí tẹ́lẹ̀ báyìí wa a rí i pé ní Madina gbogbo àwọn sàhábà tí wọ́n kú sí Madina níbo wọ́n sin wọ́n sí Al-Baqiyya orí tẹ Baqiya ibẹ̀ ni wọ́n sin wọ́n sí
wọn kì í gbé òkú ẹnìkan láti Madina lọ sí Mẹ́kà àbí kí wọ́n gbé wá láti Mẹ́kà kí wọ́n gbé wá sí al-Madina. nínú nǹkan tí ò burú lẹ́yìn ìgbà tó kú bá kú pé ká ṣe òun náà ní pé kò burú ká sunkún ẹni tó kú fún kò burú kó sunkún ṣùgbọ́n ẹkún tí ò ní húhu nínú torí tá a bá ti sun àsunhu àṣẹlọ pé àti ṣẹlọ ẹkún ló èwo wá ní ẹkún tó ṣe yí pé omijé ní ọkàn máa jábọ́ láì jẹ́ pé ẹnìkan gbóhùn kankan tí ń jáde lára wa eléyìí lẹkún tí ò burú nu ṣẹ̀ríyà kò sì burú kó máa sunrú ẹkún báyìí níjọ́ kìíní ìjọ́ kejì ìjọ́ kẹta gẹ́gẹ́ bí ẹ̀rí ó ti ṣe fi hàn ìyẹn àwọn ẹni tó kàn gbọ̀ngbọ̀ngbọ̀n ìbànújẹ́ yìí tómijé ọmọ àdá lójú ìsìláàmù gbà láàyè fúnjọ́ mẹ́ta tọ́ kò sì burú bí ẹ̀yin tẹ wá síbi tó kú wà tí wọ́n tẹ sí kò burú kẹ́ sí aṣọ kúrò lójú rẹ̀ kẹ́ wá fẹnu kò lẹ́ẹ̀kẹ́ kò burú kẹ́ sí aṣọ kúrò lójú rẹ̀ kẹ́ fẹnu kò lẹ́ẹ̀kẹ́ kẹ́ kíìsì ẹ̀ torí pé wá nínú hadithi Jabir ibn Abdillah radiyallahu anhuma ó ní wọ́n pa bàbá mi ní ojú ogun Uhud wọ́n wá tẹ́ bàbá mi sílẹ̀ wọ́n daṣọ bò lórí wọ́n wá sí aṣọ kúrò lójú bàbá mi mo sí aṣọ kúrò lójú bàbá mi mo ń sunkún gbogbo yẹn sọ pé kí ló dé tó sí aṣọ kúrò lójú rẹ̀ èmi ọ̀sá dá wọn lò nígbà tá Ànábì ò ti sọ fún mi pé ètí rí tó fi ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wa sallam ẹ̀sìn máa pété yẹn bá ṣe tí ọ̀tọ̀ Ànábì ò ní dákẹ́. al-Imam al-Bukhari àti Muslim ló gbàdé fi wá nígbà tá Ànábì sallallahu alaihi wa sallam ṣe ṣaláìsì Abubakar radiyallahu anhu ọwọlé lọ́ba níbi tí wọ́n tẹ̀ sí ní ìgbà tí Umar tóun dúró síta tìdátìdá tí ń sọ pé ẹni tí wọ́n bá bí dá kó tún sọ pé Ànábì ṣaláìsì ó dájú kó ní òkú Ànábì òkú o níṣẹ́ lọ́lọ́ ọbọ̀lọ́ sọ̀rọ̀ jẹ́jẹ́ gẹ́gẹ́ bá Ànábì Musa bó náà ti ṣe lọ ọbọ̀lọ́ wọn bá sọ̀rọ̀ jẹ́jẹ́ fún 40 ọjọ́ Ànábì náà padà wọ̀ bí Umar ṣe ń sọnù ṣùgbọ́n nígbà tí Abubakar dé tiẹ̀ òun ò tiẹ̀ wo ọ̀dọ̀ Umar ọkàn wọlé lọ ni gbàtó débẹ̀ sílẹ̀ ọmọ rẹ̀ ni wọ́n sì tẹ́ Ànábì síbẹ̀ ló kú sí ilé Aisha radiyallahu anha Abubakar wọlé olùkọ́ tẹ́ Ànábì sallallahu alaihi wasallam sílẹ̀ kó ti kú sẹ́ẹ̀sì mà ìpè ń tá a bá fojú rí ọ̀tá yọ ní tí wọ́n ròyìn fún wa ìròyìn ọ̀tá fojú bá Abubakar rí pa Ànábì sallallahu alaihi wasallam ti sàláìsì òní bi abi anta wa ummi ya nabiyallah mo ṣe tán láti fi bàbá àti yá mi ṣe ìràpadà fún ìrìn Ànábì Muhammad sallallahu alaihi wa sallam la yajma'u Allahu alayka mawtatayn ọlọ́wọ́n bò ní pa ikú méjì pọ̀ fún ọ ò ní kúkú méjì ikú kan tó kú náà ni al-Imam al-Bukhari olóògbé àdéhìí wa Abubakar radiyallahu anhu ní ìgbà tí ó ṣe báyẹn tó sí ojú Ànábì sallallahu alaihi wasallam ó fẹ́ ẹnu kú Ànábì lẹ́kẹ̀ẹ́ ó ní tabta hayyan wa mayyita ìwà Ànábì dùn ní ìgbà tó wà láyé ó tún dùn lẹ́yìn ìgbà tó kú sallallahu alaihi wa sallam báyìí ni Abubakar jáde lọ́wọ́ bá Umar níbi tí Umar ti sọ pé tó bá tó kú tó sọ pé Ànábì kú Abubakar wa ni ọwọ́ akí ọ̀rọ̀ lọ́n ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin la wa ma Muhammadun illa rasulun qad khalat min qablihi ar-rusul afa in mata aw qutila inqalabtum ala a'qabikum wa man yanqalib ala aqibayhi falan yadurra Allaha shay'an wa sayajzi Allahu ash-shakirin. Umar wa ni ó dàbí ìgbà tó lọ́wọ́ sọ àyà ń kalẹ̀ síwájú ọjọ́ bí ṣe wọ́n ń kala ọ̀rọ̀ náà wà balẹ̀ pé Ànábì ti kú Ànábì ti kú ó túmọ̀ sí pé ẹni tó kú yùn kò burúkú ẹfẹ́nu kú ní ẹ̀kẹ́ kò burúkú ẹfẹ́nu kú bàbá yín lẹ́kẹ́ kò burúkú ẹfẹ́nu kú màmá yín lẹ́kẹ́ kò burúkú ẹfẹ́nu kú ọmọ yín lẹ́kẹ́ kò burúkú ẹfẹ́nu kú ìyàwó yín lẹ́kẹ́ kò burúkú ẹfẹ́nu kú ọkọ yín lẹ́kẹ́ àmọ́ burúkú ẹfẹ́nu kú obìnrin olóbìnrin lẹ́kẹ́ pé ńgbà tó ti kú ṣèbá Abubakar ṣe bẹ́ẹ̀ ṣé obìnrin olóbìnrin wà lábùbakar fẹ́nu kú lẹ́kẹ́ ṣẹlẹ̀ ìjọba bẹ́ẹ̀ náà ni asitori nínú ẹgbàá wọ̀rọ̀ wípé Uthman ibn Mad'un radiyallahu anhu wípé ńgbà tó ṣaláìsí Ànábì sallallahu alayhi wa sallam ọwọlé lọ síbi tí wọ́n tẹ̀ sí Ànábì sí ojú rẹ̀ Ànábì wá ó fẹ́nu kú lẹ́kẹ́ Ànábì sallallahu alayhi wa sallam omijé sì jáde lójú rẹ̀ títí mo fi rí tí omijé ń dà lójú Ànábì sallallahu alayhi wa sallam àti lẹ́kẹ́ rẹ̀
Al-Imam Tirmidhi ló gbà wá ó sì gbọ̀nà tí ó fẹsẹ̀ rinlẹ̀ ó gbà wá. bákan náà nínú ibo láti wá rí ipa lè sunkún fúnjọ́ mẹ́ta kómi jẹ́ ọmọ àdá láì jẹ́ pàwọn òun náà ní hadithi Abdullah ọmọ Ja'far ipa Nabi sallallahu alayhi wa sallam amhala ala Ja'farin thalathan an ya'tiyahu. nígbà tí Ja'far ibn Abi Talib tó ṣaláìsí lójú ogun Ànábì fi àwọn fámìlì rẹ̀ lẹ̀ fúnjọ́ mẹ́ta lẹ́yìn jọ́ mẹ́ta la Ànábì wá bá wọn thumma atahum ọwọ́ bá wọn lẹ́yìn jọ́ mẹ́ta faqal oni la tabku ala akhi ba'da al-yawm ẹ̀ tún gbọ́dọ̀ sunkún rẹ̀ má látòní lọ ẹ̀ tún gbọ́dọ̀ sunkún rẹ̀ má látòní lọ níjọ́ kẹlónù lẹ́yìn jọ́ kẹta. eléyìí túmọ̀ sí pé Islam gbà fún wa Imam Abu Dawud ló gbà wá àti Imam Malik nínú Muwatta àti Imam Shafi'i nínú Musnad. eléyìí túmọ̀ sí pé ẹni tí èèyàn kú fún omijé lè máa dà lójú rẹ̀ kó máa bara jẹ́ fúnjọ́ mẹ́ta. tọ́ kí ni nǹkan tí ó yẹ káwọn mọ̀lẹ́bí òkú ó ṣe ní ìgbà tí ikú bá dé sẹ́nìkan nínú mọ̀lẹ́bí wọn? nítorí ká ṣe náà ní ká ṣe sùúrù ká sì yọ́nú sí ntọ́lọ́ wọn bá ṣe. tábà láàánú ṣe sùúrù kí náà lè ṣe fọ́lọ̀ nǹkan náà rí. tábà sì láàánú yọ́nú sí ntọ́lọ́ wọn bá gbé wa ẹ lákùn kí la lè ṣe fọ́lọ̀. sọ àfi ká gbà fọ́lọ̀ ká lè tún gba ládá àmọ́ tábà láàgbà kí lè lè ṣe náà rí. bákan náà al-istirja' inna lillahi wa inna ilayhi raji'un. tọ́ba ti sọ pé àdánwò ṣẹlẹ̀ báyìí ká sọ pé inna lillahi wa inna ilayhi raji'un wa bashiri as-sabirin alladhina idha asabatuhum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un. torí ẹ̀ eléyìí túmọ̀ sí pé ní gbogbo ìgbà tí àdánwò bá ṣẹlẹ̀ gbólóhùn yìí kọ́mọ pẹ̀sẹ̀ nù wa inna lillahi wa inna ilayhi raji'un. kọ́dà kò sí kékeré àdánwò kò sì sí nílá àdánwò gbogbo àdánwò tó bá ti ṣẹlẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un. kọ́dà lórí pé tó bá múná lọ inna lillahi wa inna ilayhi raji'un. ẹnìkan á pèsè èèyàn kú ni kí ẹsẹ̀ téèyàn bá kú nìkan gbogbo mùsíbà ẹ̀gúngún ọlẹ́sẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un. ó máa ń jẹ́ kọ́nà wọn bá kó ṣe oore ńlá fún yàn. gbọ́dọ̀ yẹn ni mùsùlùmí máa wí èsì pé ká máa wá wí àwọn ọ̀rọ̀ tí ò ní túmọ̀ ká máa sọ̀sọ̀kúsọ. bákan náà nínú gbólóhùn tuntun yẹn ká máa wí allahumma ajirni fi musibati wakhluf li khayran minha rawahu imaamu Muslim. pé wọ́n lọ́wọ́ bá pẹ̀lú mi ò nínú àdánwò tó ṣe mí yìí o wọ́n á fi ètò lóore jùlọ jaarọ̀ rẹ̀ fún mi má dàmí dára mi nínú àdánwò yìí ètò wa lóore ju àdánwò yìí lọ ní kó fi jaarọ̀ rẹ̀ fún mi eléyìí bẹnu tá a máa wí sẹ́nu kírun rẹ̀ ni Ummi Salama sọ radiyallahu anha tí ọwọ́ aronú sì tún máa dùn àgbẹ̀ kọ́nà ó fi ẹni tó dájú Abu Salama ó fi rọ́pò rẹ̀ fún tá a lọ fẹ́ dájú Abu Salama lọ anabi sani kò wí lẹ́yìn rẹ̀ lànàbí ló wọ́n fẹ́ ń bọ̀ Abu Salama wà sànàbí sallallahu alayhi wa sallam tontori ẹ̀ tí àdáwò bá ṣe wá àwọn gbólóhùn yóò gbọdọ̀ pẹ́sẹ́ nu wa ká máa wí. nínú àwọn nǹkan tó jẹ́ wọ̀ fáwọn ẹni tí òkúkú fún òun náà ni àsunpariwo ká máa pè lóhùn àrò ẹ pè lóhùn àrò kórè ara yóò wú sókò ọwọ́ àpàdà ẹ̀tún dáràn ni nítorí pé igbe àrò àti àsunhu ó máa ń kó bókù nínú sàárè. ó wá nínú hadith látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ètò imam Bukhari àti Muslim gbé wá pé innal mayyita yu'adhabu bi buka'i ahlihi alayhi wọ́n máa fìyà jẹ òkú nínú sàárè látàrí àsunhu èyí táwọn mọ̀lẹ́bí rẹ̀ bá ń sun lórí ẹ̀. torí ẹ̀ ló ṣe jẹ́ pé agbọ́dọ̀ kíyè sáàrin yẹn o nínú riwaya mi al-mayyitu yu'adhabu fi qabrihi bima niha alayhi ìyá ọmọ jẹ òkú nínú sàárè rẹ̀ látàrí ohun àrò igbe àrò tí wọ́n ń ké lẹ́yìn rẹ̀. àwọn olùmọ̀ọ́ká sọ pé ṣé tí òkú bá sọ fún wọn pé ẹ sun àsunwú lẹ́yìn mi ni ó jìyà rẹ̀ ni pé nítorí sọ pé kó ń ṣe ní kó yà jọ àbí kó tiẹ̀ jẹ́ pé kèésùn lọ sọ pé ẹ